Oore ọ̀fẹ́ ohùn àlùfáà àti ọ̀mọ̀wé Philip Doddridge tí a bí ní ìlú London ní ọdún 1702 ni ó kọ orin oore ọ̀fẹ́ ohùn adùn ní létí wa. Òun ni ó jẹ́ ogún nínú ọmọ tí bàbá rẹ̀ bí. 18 nínú àwọn ọmọ wọ̀nyí ti kú nígbà ọ̀dọ́ wọn. Òǹkọrin yìí pẹ̀lú kò bí ju ọmọ 2 lọ nítorí àìlera rẹ̀. Ọ̀pọ̀ tilẹ̀ ń rò ikú sí i pẹ̀lú, ṣùgbọ́n Ọlọ́run kó yọ nípa oore ọ̀fẹ́. Èyí ni oore ọ̀fẹ́ àkọ́kọ́ tí ó rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Oore ọ̀fẹ́ kejì tí ó rí gbà ni pé àwọn òbí rẹ̀ la ọ̀pọ̀lọpọ̀ inú ibínú kọjá nípasẹ̀ ìjọ Anglican àti àgùdà nígbà ayé wọn. Èyí wá mú òǹkọrin yìí bẹ̀bẹ̀ sí Ọlọ́run kí ó fún òun ní oore ọ̀fẹ́ láti la inú ibínú kọjá gẹ́gẹ́ bí àwọn òbí òun sì là á kọjá. Ọlọ́run sì yọ̀ǹda oore ọ̀fẹ́ yìí fún un. Nígbà tí òǹkọrin yìí pé ọmọ ọdún 13, àwọn òbí rẹ̀ kú nípasẹ̀ àìsàn àìròtẹ́lẹ̀. Philip wá di ẹni tó ń gbé ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan. Ó tún wá bẹ Ọlọ́run kí ó fún òun ní oore ọ̀fẹ́ láti bá aláàánú pàdé. Ọlọ́run sì tún ṣe bẹ́ẹ̀ fún un nípasẹ̀ ọ̀rẹ́ yìí. Lákòótán, ó ṣiṣẹ́ nínú ìjọ tí a ń pè ní Cripwort níbi tí àwọn òtòṣì pọ̀ sí. Ní kété tí ó débẹ̀, ó gbàdúrà kí Ọlọ́run ràn òun lọ́wọ́ láti gbé àwọn ènìyàn wọ̀nyí dìde. Ọlọ́run sì tún yọ̀ǹda oore ọ̀fẹ́ yìí fún un. Olùfẹ́, ó ṣeéṣe kí ẹ̀yin pẹ̀lú wà ní ìkóríta irú èyí. Má ṣe sọ ìrètí nù. Béèrè fún irú oore ọ̀fẹ́ yìí, yóò sì tẹ̀ ọ́ lọ́wọ́ bí a ṣe ń kọ orin yìí papọ̀. Yeah.